kí ẹ bàbá ọgbọ́n ọlọ́ládé wà ló ní kí ẹ ṣẹ̀rí Mr Money láti ìlú Gabon ní ọlọ́ládé wà ló ní kí ẹ bàbá olóṣùpá òsínlé orin ti ròkè òkun ọlọ́ládé wà ló ní kí ẹ bàbá ọlọ́jọ́ bí ẹ lóde káwọn ayọ̀ kájọ ọlọ́ládé wà ló ní kí ẹ bàbá ọgbọ́n ló jẹ́ súré pọ́dọ̀ ọdún ní ọláyé ọlọ́ládé wà ló ní kí ẹ bàbá lárọ́rọ́gbọ́ oròbí la máa rọ́mọ àwùsàṣẹ́ ọlọ́ládé wà ló ní kí ẹ bàbá ọgbọ́n ó ní pẹ́pẹ́ ṣálóhùn ṣe ò lárọ́ ọlọ́ládé wà ló ní kí ẹ bàbá ọgbọ́n olóṣùpá òmù ń gbádùn ẹ̀ bòyìnbó ṣe gbádùn cigarette tóró fún mi jẹ kò dojú tì mí ò láyé ń bí olúfimọ́ ṣáni ó máa gbà fún láyé ó ní ká má fi wá àwọn ìràwọ̀ kò jọra wọn ẹ má fi wá àwọn ìràwọ̀ kò jọra wọn o ẹgbàgbèje ìràwọ̀ ń lérí sóṣùpá o kàn má fi wá àwọn ìràwọ̀ kò jọ rárá ẹ má fi ra àwọn ìràwọ̀ kò jọra wọn kẹ má fi wá àwọn ìràwọ̀ kò jọra wọn ẹgbàgbèje ìràwọ̀ ń lérí sóṣùpá o kẹ má fi wá àwọn ọlọ́ládé Mr Money mi èyí tó ń tábà o nílùú Gabon lóní kẹ má fi wá àwọn ìràwọ̀ kò jọ rárá má fi wá àwọn ìràwọ̀ kò jọra wọn o ẹgbàgbèje ìràwọ̀ lérí sóṣùpá o kan má fi wá àwọn ìràwọ̀ ó ní wọn lẹ́yìn gáàdù orin lọ́mọ anísọ̀díkì akílò tún gbèdé o àwọn lẹ́yìn gáàdù orin lọ́mọ Sodiq mo tún gbórin dé o. Happy birthday to you, King Dr. Saheed Òṣùpá.